ẹ káàbọ̀ sórí ìkànnì a tún ti dé o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹlẹ́rìn òrófó ni wá èyí tàbá dẹ̀ ríre àníṣàn kankan èyí tàdé máa sọ̀rọ̀ lórí àti máa ṣèwádìí ẹ̀ ní fínífíní. Dàmọ́lá Ọlátúnjí rèé tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ẹ̀yin náà ti máa wo bá ṣe é ṣe blin 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 ọ̀ àti obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tán tọ ọ̀rọ̀ dédé tán kàn rúru ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀. Ẹ wo ẹ̀yin àyànfẹ́ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ a lórí ìkànnì yìí bá a subscribe kó o láìkì kó o dẹ̀ kọ́mẹ̀ntì torí pé kò lè máa jẹ́rú àwọn àǹfààní irú fọ́nrán wa lọ́dún eléyìí. Ẹ wo Dàmọ́lá rèé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ó ti ní aya kan tẹ́lẹ̀ kó tó di pé òun àti ìyá àbejì ó fẹ́ra wọn. Ìyá àbejì rèé àdẹ̀túgbọ́lọ̀ láì pé wọ́n ní gbọ́nmi tó tó ní àárín ara wọn èyí tó ń pè ní áwọ̀. Ẹ̀yin náà ti mọ̀ pé lágbájá ti lówó tàbídó ti lówó apá kìíní ti lówó apá kìíní ti lówó wọn a máa wúlé wọn a máa wúgẹ̀ síra wọn nù lé ní ìyẹn tí ò bá ti sífẹ̀ẹ́ ń bẹ̀. Kò sí kan tó dàbí pé kóbìnrin lówó kọ́kọ́ lówó kí àwọn méjèèjì kan jọ nífẹ̀ẹ́ra wọn kí ìfẹ́ kó lè ràn àwọn ọmọ nítorí pé father's love àti mother's love ó ṣe kókó lédè àwọn ọmọ. Ẹ wò ó ẹ jẹ́ ká jàǹfààní fọ́nrán àti fídíò àti nǹkan kan tó wà nínú tó so papọ̀ mẹ́rin nǹkan tá a fẹ́ ṣò fún yín lórí bíi ẹ wò ara ẹ̀ ní ẹ jàǹfààní ẹ̀. Ìdán orí pé iṣẹ́ yẹn ó ta lẹ́nu gan-an náà ń pè ní ta sinẹ́ ya ìwọ náà ya jẹ́ kí wọ́n kó mọ́lẹ̀ ya ìwọ náà ya ṣe nọ́mà. Ẹ̀yin náà ti rí ẹ̀yin àyànfẹ́ mi níbi gbogbo àrà yìí tí máa ṣe kàyéfì fún yín ẹ máa ní pé Dàmọ́lá tuntun lọ gbé ìyàwó mìíràn gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ online. Ẹ wo Dàmọ́lá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọkùnrin tó sì gbọ́nlẹ̀ ẹ̀yin rẹ̀ orúgbọ́n ẹ̀ bó ṣe ra fírẹ́ṣì ẹ wọ aṣọ ọrùn ẹ̀ gan bó ṣe dúró déédéé ojú obìnrin wo ló lè rélé tá a sọ pé òun fẹ́ kó lọ. Àwọn kan akẹ́kọ̀ọ́ tó máa sọ pé bẹ́ẹ̀ ni ò jálẹ̀ ẹni á sì jọ́kọ ẹni. Irú ẹ̀ ní gan bá sọ pé òun fẹ́ kọ ní sẹ́gbọ́n mi gan màá ló káàbọ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó dùn wò láwọ̀ ó tún lówó lọ́wọ́. Ẹ wo ẹ̀yin àyànfẹ́ ibi tá a wá fojú sí ọ̀nà ò gbabẹ̀ lọ torí pé ẹ̀yin náà mọ̀ pé man of integrity òun náà ni tó ń pè ní Dàmọ́lá yìí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé celebrity ni obìnrin yìí ó wá láti wá sọ pé kó bá ń polówó aṣọ ẹ̀yin náà mọ̀ pé aṣọ lobìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ aṣọ ló ń tà gbajúgbajà níta bá lọ wo Instagram ẹ̀yin náà mọ̀ pé gbajúgbajà obìnrin tó ń taṣọ oríṣiríṣi aṣọ tó fi ń ṣènáwó bíi léèsì àǹkárá èyíkéyìí tẹ́ bá fẹ́ súùtù lórí kíni tó máa súùtù ó gba ara ẹ̀ òun gan ló ń tà. Ẹ̀yin náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé I am choosing person I am choosing one òun ló lọ lórí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ òun ló ṣe ṣúùsì Dàmọ́lá pé kó wá bá òun ṣe ṣó aṣọ òun kó bá ń gbé sórí afẹ́fẹ́. Awuyewuye tó lọ lọ́tún lọ́sì pé oṣù tó ń fẹ́ lómi kó ti fi ìyá àbejì lẹ̀ bó ti dúpọ̀ ẹ̀ ẹlòmíì tẹ̀sán pé ó ti ṣe ẹ̀ṣẹ̀ bó ti bímọ fún kìnìkan gbá kan kò rí bẹ́ẹ̀ o irọ́ o. Dàmọ́lá tẹ̀ ń wò yìí ó jẹ́ man of integrity torí pé ìgbà tí ìyá àbejì gan tó ń ṣe birthday bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe jà wọ́n ṣe ní àwọ̀ bó ṣe wúlé sí Dàmọ́lá tó Dàmọ́lá sì ti wá post ẹ̀ lọ́jọ́ birthday pé ìyàwó mi rèé jẹ́ kóun fi wọ̀n sáyé ìyá ọmọ òun ní ọmọ ti wáyé láàrin àwọn méjèèjì òun lẹ wá wò yìí o kì í ṣe pé Dàmọ́lá kì í ṣe pé bóyá ó ti lọ ṣe nǹkan mìíràn. Ẹ̀yin náà dàmọ̀ náà pé ibi tó bá ti tutù òun ni àwọn èèyàn ń sábà sí àtẹ̀síwẹ́ bá àwọn kan ò dó sùúrù lérè mọ́ Ọlọ́run ṣògo ni everybody ń lọ kò sẹ́bẹ̀rẹ̀ tó máa rógo náà tí ò ní fẹ́ jókòó tì í. Dàmọ́lá tẹ̀ ń wò ọmọ ògo ni mi ò dẹ̀ blame ẹni tó lọ gbáṣọ fún àbẹ́ni tó pè síṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ibi ìṣòwò náà ni ọ̀rẹ́ ti ń bẹ̀rẹ̀ ibi tó bá dẹ̀rù kó já sí account balance everybody nìyẹn. Ṣùgbọ́n ìròyìn tó lọ lọ́tún lọ́sì lórí afẹ́fẹ́ òun la ní ká mú tó yín létí pé ọ̀nà ò tí ì rí bẹ́ẹ̀ o nǹkan tá à ń sọ awuyewuye tó lọ lọ́tún lọ́sì kò tí ì rí bẹ́ẹ̀ torí pé a ti ṣèwádìí wa fínífíní a dẹ̀ wá rí pé aṣọ ló ń tà aṣọ ló ń bá arábìnrin aṣọ ló bá pò lówó sọ online. Ẹ̀yin náà dẹ̀ rí ẹ lè wọnú DM arábìnrin ní Instagram kẹ́ lọ DM ẹ̀ kẹ́ wá oríṣiríṣi aṣọ èyí tó máa súùtù yín èyí tó máa fìtì yín tẹ́lẹ̀ lè fi ìnáwó márèèjì òkú àgbà Ọlọ́run jẹ́ ká òkú ọmọdé òkú àgbà òun náà ń fi nǹkan ìnáwó
tó ń fi ṣe tó yẹ kó máa yẹ yín, ó máa ládùn, ó máa lárinrin. Èyí la ní ká mú wá fún yín lórí ètò yìí. Á dẹ̀ tún máa ríra nígbà ọ̀tun ìgbà míì. Ẹ wo ẹ̀yin àǹfẹ́ mi dé lóko níbi kí tẹ́ bá ti wò wá, tó bá pẹ́ ìgbà ọkọ̀ ní tẹ̀ ń darapọ̀ mọ́ lórí ìkànnì yìí, bá a subscribe kó o láìkì kó o dẹ̀ kọ́mẹ́ǹtì torí pé kó lè máa jẹ́rọ àǹfààní irú fún ẹ̀yin lọ. Ẹ wo ìríta yín ká mú wá fún yín lẹ́yìn rèé o. Ìgbà míì á dẹ̀ tún máa ríra nígbà ọ̀tun, ojú á tún ríra pé o. Ó dàbọ̀.